Oríṣi iṣẹ́ mélòó làgúnmu tẹ́ ẹ fẹ́ ṣàlàyé ẹ̀ fún wa àbí tẹ́ ẹ fẹ́ kọ́ wa yìí? Oríṣi iṣẹ́ mélòó ló ń ṣe mà? Oríṣi mẹ́ta ló ń ṣe. Àkọ́kọ́, tí ikùn bá tóbi, tán bá ti lò pẹ̀lú ẹ̀kọ gbígbóná, ikùn yẹn máa lọlẹ̀. Ṣé ikùn ọkùnrin tó bá tóbi gbẹ̀ǹgbẹ̀ àbí ikùn obìnrin? Ìbáà jẹ́ ikùn ọkùnrin, ìbáà jẹ́ ikùn obìnrin tí kì í ṣoyún. Oríṣi kejì, tí èélá bá mú ọmọ, èélá awú tó ara ọmọ máa wú tó máa funfun, tán bá ti lò fún ọmọ yẹn síbí kékeré. Iṣẹ́ kẹta, iná ọrùn. Tó máa ń pè ní iná ọrùn tó máa ń jáyàn jẹ lára, tó máa ń sún síyàn lára wínrin. Adéyínká Àyìndé ọmọ Ọ̀yá Elépo lọ́jà Àgbàǹgbà lórúkọ tèmi ń jẹ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé gbogbo ohun tí ó bá ṣe ara láǹfààní lẹ mọ́ ń bá pàdé níkànnì Adéyínká Àyìndé live. Ẹ mọ́ wò, ẹ mọ́ share, ẹ mọ́ subscribe sí channel wa. Kọ̀nà yín ní nǹkan kan o. A ní wára wa tì. Ní nǹkan bí 20 ọdún sẹ́yìn, bàbá kan bẹ nílùú Abẹ́òkúta. Àgúnmu elòwò tí bàbá yìí ń ṣe. Kò sílùú náà tí wọn kì í tí fẹ́ wá ra àgúnmu ìtàn. Láti Kánò ní o, Port Harcourt ní o, Benin ní o, Abuja, Abíbílì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n lọ́jọ́ tòní, bàbá yìí ti jọ lọ́hùn nípè. Ṣùgbọ́n kò ní kúnnikúnni kó má kúnnikún yan kan. Ẹni tí ó kúnnikún ńlá mọ̀, kọ́lọ́ má jò kèmí àti yín kún wèrè. Ní tẹ́ ẹ fẹ́ gbà lónìí bẹ́ẹ̀ bá farabalẹ̀ wo fọ́nrán ìdílẹ̀, yóò ṣe yín láǹfààní torí pé oògùn tí wọ́n fẹ́ yọ̀ǹda fún wa yìí, iṣẹ́ mẹ́ta gbáko ló ń ṣe. Bó lẹni tó jókòó sẹ́gbẹ̀ẹ́ mi ṣe jẹ́, ta lẹni tó jókòó sẹ́gbẹ̀ẹ́ mi yìí? Ọmọ bàbá tó ń ta àgúnmu nílùú Abẹ́òkúta tí gbogbo èèyàn mọ̀, tí wọ́n sì ń wá rà wìtìwìtì. Ohun tó pé èèyàn bá ń rà bí ó bá ṣiṣẹ́, wọn ò ní rí patronage. Ìdí rèé tá a fi wọlé tọ̀yá ìwá. Wọn ò fi ṣiṣẹ́ ṣe o. Ogún tiwọn tí bàbá wọn fún wọn la fẹ́ kí wọ́n yọ̀ǹda fún wa yìí, tó jẹ́ ìdí àṣírí àgúnmu bàbá wọn nígbà tí wọ́n wà láyé. Ẹ kú ìjókòó mà. Ẹ káàbọ̀ sà. Ìyá mi, lákọ̀ọ́kọ́ a fẹ́ gba àkókò yín, a ò sì fẹ́ dà yín láàmú nítorí pé ìdí ibi tẹ́ ẹ ti ń ta oúnjẹ láti wá bá yín. Tẹ́ ẹ dẹ̀ sọ pé ẹ máa yọ̀ǹda kínní fún wa. Nígbà tá a jọ sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀, ẹni bá a bá wá lónìí, ẹlẹ́mọ̀ àti ra gbogbo èròjà kínní yẹn sílẹ̀. Lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ ń béèrè lọ́wọ́ yín mà, ṣé ẹ fẹ́ finú fẹ́dọ̀ fún wa ni àbí ẹ fẹ́ ṣẹ́wọ́ bò díẹ̀ mà? Mo fẹ́ fún yín tinútinú, tọkàntọkàn. Ẹ fẹ́ fún gbogbo ọmọ ilẹ̀ Kóòtù Òjíire, ẹ fẹ́ fún un nídìí ogún tí bàbá yín fún yín. Kí nìdí tẹ́ ẹ ti ẹ̀ fi wò pé kẹ́ ẹ ti ẹ̀ yọ̀ǹda kínní mà? Mo náà wò pé kí àwọn ọmọ orílẹ̀-èdè kí wọ́n jàǹfààní rẹ̀. Lákọ̀ọ́kọ́ ẹ bá ń dárúkọ yín fáwọn èèyàn. Orúkọ mi ni Mopélọ́lá Samuel. Bàbá yín tí wọ́n ń ṣiṣẹ́ àgúnmu yìí, kí lorúkọ tí gbogbo èèyàn mọ̀ wọ́n sí nílùú Abẹ́òkúta? Samuel Olúdìran Akínọlá. Bàbá yín ni Samuel Olúdìran Akínọlá. Mo mọ̀ pé gbogbo ọmọ Abẹ́òkúta pátápátá tí wọ́n bá ti gbọ́ orúkọ bàbá yìí, àwọn èèyàn máa pè wọ́n gbà míì ní bàbá alágúnmu, bàbá alágúnmu, ṣùgbọ́n àpèjà orúkọ bàbá yìí ni Samuel Olúdìran Akínọlá. Báwo lẹ̀yin ṣe wá jẹ́ sí bàbá yìí mà? Ọmọ bàbá ni mí. Ọmọ bíbí inú wọn gangan? Ọmọ bíbí inú wọn gangan ni mí. Nígbà tẹ́ ẹ ní ọ̀pọ̀ èèyàn níwájú, tẹ́ ẹ dẹ̀ ní ọ̀pọ̀ èèyàn lẹ́yìn, bó ló ṣe wá jẹ́ tó jẹ́ ilẹ̀ mọ̀dí kínní mà? Torí pé èmi ni mo fara mọ́ wọn jù, tó jẹ́ kán fi lé mi lọ́wọ́. Ẹ ṣeun mà, a dúpẹ́ púpọ̀. Ọlọ́run ò ní dá yín dára yín, torí pé ogún ti yín lẹ fẹ́ yọ̀ǹda fún gbogbo èèyàn yìí pé kó lè já àǹfààní fún wọn. Lágbára Ọlọ́run, gbogbo ibi táwọn ọmọ tí yín náà bá ń dé, wọ́n á máa ráàánú gbà. Lákọ̀ọ́kọ́, oríṣi iṣẹ́ mélòó làgúnmu tẹ́ ẹ fẹ́ ṣàlàyé ẹ̀ fún wa àbí tẹ́ ẹ fẹ́ kọ́ wa yìí? Oríṣi iṣẹ́ mélòó ló ń ṣe mà? Oríṣi mẹ́ta ló ń ṣe. Oríṣi iṣẹ́ mẹ́ta ló ń ṣe. Bẹ́ẹ̀ni. Àkọ́kọ́, tí ikùn bá tóbi, tán bá ti lò pẹ̀lú ẹ̀kọ gbígbóná, ikùn yẹn máa lọlẹ̀. Ṣé ikùn ọkùnrin tó bá tóbi gbẹ̀ǹgbẹ̀ àbí ikùn obìnrin? Ìbáà jẹ́ ikùn ọkùnrin, ìbáà jẹ́ ikùn obìnrin tí kì í ṣoyún, ó máa lọlẹ̀. Tán bá lò ó, ó máa lọlẹ̀. Tán bá lò ó yẹ kí làpẹẹrẹ tán máa rí nígbà tí wọ́n bá lò ó? Tán bá lò ó, wọ́n á lò ó bóyá ìjọ́ kẹjọ síra wọn. Tó bá tún tó jọ́ kẹẹ̀ẹ́dógún tán bá lò ó, wọ́n máa rí yàtọ̀ pé ikùn yẹn ó lọlẹ̀ dáadáa. Ikùn yẹn máa lọlẹ̀ dáadáa. Torí wọ́n máa yàgbẹ́, wọ́n máa ya gbogbo ìdọ̀tí bí ọ̀rá bí oríṣiríṣi, wọ́n máa yà dànù, ikùn yẹn máa lọlẹ̀. Wọ́n máa ya gbogbo kinní yẹn bí ọ̀rá, bí ikùn bí oríṣiríṣi tó wà nínú ikùn, wọ́n máa yà kalẹ̀ síbẹ̀. Bẹ́ẹ̀ni. Kí ni wàá lóríṣi kejì tó ń ṣiṣẹ́ fún wa? Oríṣi kejì, tí èélá bá mú ọmọ tó máa wú, èélá awú tó ara ọmọ máa wú tó máa funfun, tán bá ti lò fún ọmọ yẹn síbí kékeré ọmọdé náà máa fi lò fún.
á fi lò fún níjọ́ kìíní, tó bá tó bí ijọ́ karùn-ún á tún lò fún, tó bá tún tó bí ijọ́ kẹẹ̀ẹ́dógún á lò fún, ara ọmọ tó wú yẹn ó máa padà bọ̀ sípò. Kí ni wàá ní iṣẹ́ ẹlẹ́ẹ̀kẹta mà? Iṣẹ́ kẹta, iná ọrùn. Tó máa ń pè ní iná ọrùn tó máa ń jáyàn jẹ lára, tó máa ń sún síyàn lára àwọn irin yẹn. Tó máa ń jáyàn téèyàn máa ń họ ara báyìí. Tó máa ń họ ara. Wọ́n bá ti lò ó máa fọ gbogbo ìdọ̀tí inú ẹ̀jẹ̀ yẹn, ó máa lọ bá lò lẹ́ẹ̀kínní, ẹ̀kejì, ẹ̀kẹta. Irú tọmọ kékeré yẹn kí ni wọ́n máa fi lò fọmọ kékeré yẹn? Ṣíbí ọmọ kékeré náà máa fi lò fún pẹ̀lú ẹ̀kọ gbígbóná. Pẹ̀lú ẹ̀kọ gbígbóná. Àwọn tí kùn wọn yọ yẹn náà wọ́n á lò pẹ̀lú ẹ̀kọ gbígbóná. Ṣíbí irú wo ni tọ̀dọ̀ tiwọn? Tó bá jẹ́ àgbàlagbà, ṣíbí méjì náà máa bù. Pẹ̀rẹ̀jù ṣíbí méjì náà máa bù sínú ẹ̀kọ gbígbóná. Á bu ẹ̀kọ gbígbóná díẹ̀, á dà ṣíbí méjì yẹn sí. Tí wọ́n bá ti wá mú tán, á láǹfààní láti mu ẹ̀kọ tí kò sí àgùnmu yẹn nínú ẹ̀. Kán mú lé lórí. Kán tó jẹun dẹ̀nà gbọ́dọ̀ lò. Kán tó jẹun náà kọ́kọ́ gbọ́dọ̀. Kéèyàn tó jẹun. Tán bá ti jẹun kán tó lò kò wúlò, kò ní ṣiṣẹ́ dáadáa. Tán bá ti jẹun kán tó lo àgúnmu tẹ́ fẹ́ ṣàlàyé fún wa kò wúlò. Kéèyàn tó jẹun ló láǹfààní àti lò ó. A máa ń jí lò ní. Àjílò ni. Ẹlẹ́ẹ̀kẹta yẹn báwo wá la ṣe máa lò náà? Ẹlẹ́ẹ̀kẹta bí a ṣe lo tàkọ́kọ́ yẹn náà la ṣe máa lò. Tó bá jẹ́ àgbàlagbà. Tó bá jẹ́ àgbàlagbà, ìbájọ́ ọmọdé náà ni kó tó jẹun náà gbọ́dọ̀ lò. Tó ní nọ́rùn tẹ́ ẹ sọ yẹn ni. Kó tó jẹun náà máa lò. Náà máa lò. Bákan náà ṣe máa lo gbogbo ẹ̀. Tó bá jẹ́ àgbàlagbà, ṣíbí ìpẹrẹjú méjì pẹ̀lú ẹ̀kọ gbígbóná ló máa fi lò. Ẹni tí ò bá dẹ̀ mú ẹ̀kọ, wọ́n lè fi ọtí lò. Ẹni tí ò bá mú ẹ̀kọ, ẹni tí ò bá mú ògì, ó lè fi ọtí lò. Ó lè fọ ọtí lò. Ó máa ṣiṣẹ́. Àgbáyé adalẹ́ mà, ẹ ṣeun púpọ̀. Nígbà tẹ́ ti ṣàlàyé iṣẹ́ oríṣi mẹ́ta tí kinní tẹ́ ẹ fẹ́ kọ́ wa yìí ń ṣe, pé fún àǹfààní ẹni tí kùn ẹ̀ bá yọ, yálà ọtí mímu ló fa kíkùn yọ ni. Ẹ mọ̀ pé ayé tá ń lò lọ nísìnyí, àwọn ẹlòmíì kì í fẹ́ kíkùn ṣe gbẹ̀ngbẹ̀, yálà ọkùnrin àbóbìnrin, ẹ ló ń ṣiṣẹ́ ẹ nọ́run. Ẹ ní àwọn èélá tó máa ń mọ́mọ wú, èélá wú, ẹni wọ́n ń lò fún, ó máa jẹ́ kára ọmọ padà sípò. Kódà gan ẹnìkan rà ní ọjọ́ kan, ó lóun lò fún iná ọrùn ló torí ẹ̀ wá rà. Ó ní àtọ̀sí kan ti wà lára òun, ó ti pẹ́ díẹ̀. Ó ní kinní yẹn jábọ́ lódìdí níjọ́ tóun lo kinní yẹn, pé kinní yẹn jábọ́ lódìdí. Ọkùnrin yẹn àbóbìnrin? Ọkùnrin. Ó ní àtọ̀sí yẹn jábọ́ lódìdí. Kábíyèsí Ọlọ́run. Ó ló dẹ̀ ti pẹ́ tó ti wà lára òun. Nígbà tí bàbá yín wà láyé tí wọ́n ń ta àgúnmu yẹn, àwọn wo ló máa ń rà á lọ́wọ́ yín? Kò síbi tí wọ́n ti ń wá rà títí d'Ábùjá. Kábíyèsí. Èmi tí mo jókòó yìí gan, ìgbà lẹ́yìn tí dáàdì mi kú, mo ti bá wọn ṣe tí àbúrò mi fi ránṣẹ́ s'Ábùjá. Ìyá mi, èròjà tẹ wá rà á lẹ̀ yìí, ẹ wá ṣàlàyé fún wa kí lorúkọ àwọn èròjà yìí lẹ́yọ kọ̀ọ̀kan àti báwo la ṣe máa ṣe mà. Èpo tí mo mú dání à ń pè ní pọ́nhàn, a máa kó sínú odó. Èpo tẹ́ ẹ mú dání ni wọ́n ń pè ní èpo pọ́nhàn. Èpo pọ́nhàn. A máa kó sínú odó. Tá a bá kó sínú odó ńkọ́ mà? Tá a bá kó sínú odó, a máa fi odó gún. A máa gún, ó máa kúnná. A máa gún èpo yìí, a máa gún èpo yìí, ó máa kúnná. Tí a bá gún tó bá kúnná, a kó sínú tírè, à ń nà sádì àgbè sí òòrùn. Tá a bá rí ẹlẹ́rọ tó lè bá wa já, torí dáàdì mi máa ń lọ já nínú ẹ̀rọ ni. Nínú ẹ̀rọ ṣé lódidi báyìí? Rárá, tó a bá ti já, tá a bá ti gún nínú odó tó bá ti kúnná, ṣé ẹ mọ̀ pé kò lè fẹ́lẹ́ dáadáa. A máa gbé lọ sí ìdí ẹ̀rọ, a máa já. Tá a bá ti já, eléyìí tí mo mú dání, òun ní kejì tá a máa lò fún aworoṣó. Èso aworoṣó rèé. A máa kó sórí ọlọ, a máa fi ọlọ, a máa gbé ọlọ kọjá lórí ẹ̀, èpo yẹn máa yọ kúrò ńbẹ̀. A máa mú èpo yẹn, a máa yọ kúrò, ó máa wá ku kinní inú ẹ̀, à á lọ̀, ó máa kúnná. Tá a bá ti lọ já èpo pọ́nhàn yìí, tá a bá ti dé, àwa kó sínú ẹ̀. Torí tá a bá kó sí láti lọ já lẹ́nu ẹ̀rọ, tó bá fẹ́ já nǹkan ńbẹ̀, ó máa ń jẹ́ kéèyàn yàgbẹ́. Eléyìí gangan èso aworoṣó ló máa ń jẹ́ kéèyàn yàgbẹ́. A máa ń fi sí, tó máa ń jẹ́ kéèyàn yàgbẹ́. Lẹ́yìn tí a bá ti gbé ọlọ kọjá lórí ẹ̀, tí èpo ara ẹ̀ bó. Tó ti bó, àyọ èpo yẹn dànù. Àwa lọ òun á kúnná. Òun á máa dá òun lọ, á kúnná. Á kúnná. Tá a bá ti lọ já èpo pọ́nhàn yìí, tá a bá ti dé, àwa dà sínú ẹ̀, àwa pò papọ̀. Ó ti parí. Àwa wá ike, a lè rọ̀ sínú ògo toró máa sì. Àwa ike tó bá mọ́ tó mi, ó máa fẹ́ máa dì.
inú kí la máa wá dà sí? inú ike la máa dà sí. So ó di lílò nìyẹn. ti di lílò. Ó di lílò. A máa gún. Tá a bá gún tán bàbá láǹfààní pé ká tún lọ lẹ́rọ. A máa lọ já. A lè fẹ́lẹ́ dáadáa. A fẹ́lẹ́ dáadáa. Kò lè nídìí kéèyàn kùn mọ́. Eléyìí a máa lo òun kún mọ́ fún ara ẹni. Tá a bá ti gbé ọlọ kọjá lórí epo yẹn máa ṣí sọ́tọ̀. Àwa lọ òun á kúnná dáadáa, àwa fi sí. Ṣùgbọ́n níjọ́ tí bàbá yín máa fún yín ní kinní, kí lẹ ṣe fún wọn tó dùn mọ́ wọn jọ ẹ tí wọ́n fi yọ̀ǹda ẹ̀ fún yín pé tọkàntọkàn mo yọ̀ǹda ẹ̀ fún ẹ? Torí pé dádì mi láìkì mi láti ilẹ̀, máa ń tọ́jú wọn, mo jọ wọ́n dáadáa. Kábíyèsí. Àwọn ni mo jọ. Láìkì mi, wọ́n ṣe máa ń fi oríṣiríṣi nǹkan wọn mi. Èyí táwọn bọ̀dá mi ò mọ̀. Wọ́n máa béèrè lọ́wọ́ mi. Ó tó bí oríṣi bíi 2 sí 3 náà tán fi wọn mi. Kódà gan ìwé tán fi kọ kinní yẹn sí, ẹ̀gbọ́n mi ló gbé lọ sí ilé. Ká ní kì í ṣe bẹ́ẹ̀, oríṣiríṣi nǹkan náà kọ síbẹ̀ tán fi wọn mi. Ẹ ṣeun mà ìyá mi. Ẹ̀yin ṣàlàyé kinní kan fún wa ńjọ́ kan, ẹ ní èso lára, ṣé ẹ rántí? Èso lára. Iṣẹ́ kí lèso lára ń ṣe? Kí lẹ fẹ́ ṣàlàyé fún wa lórí ẹ̀? Èso lára máa ṣiṣẹ́ fún kòkòrò. Tí a bá ti lọ já èso lára tàbí a lọ rà ní lọ́dọ̀ alágbo, tó bá ti àṣà tó bá ti gbẹ dáadáa, a kó sínú pọ́ọ̀tù tá a lò mọ́. Ṣé tá a bá kó sínú pọ́ọ̀tù yẹn ṣá a fẹ́ jó ni? A máa jó ni, ó máa jó pátápátá. Àwa lọ̀, tá a bá ti lọ̀, àwa pò mọ́ ọṣẹ dúdú. Kò sí bí kòkòrò yẹn ṣe lè rí pẹ́ṣẹpẹ̀ṣẹ lórí ọmọ, tá a bá ti fi fọ̀, ó máa lò. Èso lára yẹn a máa ń gbọ́ pé pupa wà, funfun wà, èwo nìyí tẹ́ ń sọ ń bẹ̀ mà? Kò sí èyí táwọn ò kì í já. Tó bá ti jẹ́ èso lára, kò sí èyí tí a kì í já. Méjèèjì náà ló ṣiṣẹ́. A máa jó inú pọ́ọ̀tù. Méjèèjì náà ló ṣiṣẹ́. Jíjó yẹn mà, ṣé jíjó pẹ̀lú atare ni àbí kò sàtare náà? A lè fa atare sí torí wọ́n máa fi wẹ̀. Wọ́n máa fi wẹ̀ atare sí. Tá a bá ti jó, tá a bá ti lọ̀, tó bá ti kúnná àárọ̀ ṣe aládì, àwa kò mọ̀. Ṣọṣẹ aládì ni ọṣẹ dúdú. A máa fi ọṣẹ dúdú, a máa fi po. A máa fi fọ gbogbo kòkòrò yẹn, ó máa lọ. Ẹ ń fi ọmọ kan hàn wá ńjọ́ kan, ẹ láwọn bíi kòkòrò alápàǹdì pàǹpàpàǹpà báyìí, ẹ lóun ló máa ń ṣe ọmọ yẹn tẹ́lẹ̀, ṣùgbọ́n ẹ ṣàlàyé pé téèyàn bá ha ojú kínní yẹn. Téèyàn bá ha ojú ẹ̀ tó mú èso lára yẹn, tẹ̀yí tá a ti jó, tá a ti pò mọ́ṣẹ́, tán bá fi fọ̀, ó máa gbé, ó máa ta dànù. Gbogbo ẹ̀ máa ta dànù. Ẹ ṣeun ìyá mi, àgbáyé á dalẹ̀ o. Àmín o. Àníwá yín ti lágbára. Ẹ̀yin náà á jèrè ọmọ o. Àmín o. Mo gba ẹnu gbogbo àwọn olólùfẹ́ Adéyínká Àyìndé live lókè òkun àti ní Nàìjíríà, mo gbẹnu wọn ṣàdúrà fún yín àti táwọn náà máa ṣe fún yín wípé ikú ò ní kanjú pa yín o. Àmín o Jésù. Torí wípé ó ṣọ̀wọ́n kéèyàn tó wò pé ogún tí bàbá mi fún mi ó yẹ kán máa dá a lò ní, ṣùgbọ́n wọ́n ṣàlàyé fẹ́mi, èmi náà wá wò bí kò ní wúlò fẹ́mi nìkan bíi kí gbogbo ọmọ ayé pátá ká jàǹfààní ẹ̀. Ẹ ṣeun o. Ẹni ó bá fẹ́ appreciate ìyá àbèjì ọmọ bàbá Alágúnmu, bẹ́ẹ̀ bá rán wa sí wọn, á jíṣẹ́ pẹ̀lú ẹ̀rí tó dájú fáǹfààní àwọn tí wọn ò láǹfààní àti rírú nǹkan ìrà nílùú tí wọ́n wà, àbí fáǹfààní àwọn tí wọn ò láǹfààní àti ṣerú nǹkan báyìí nílùú tí wọ́n wà. Ìjẹ́ bí wọ́n bá kàn sí yín pé kẹ́ ẹ bá wọn ṣe kínní, ṣé ẹ lórí ọ̀fẹ́ àti bá wọn ṣe mà? Màá bá wọn ṣe tán bá ti ránṣẹ́. Tán bá ti ránṣẹ́. Tán bá ti ránṣẹ́. Ẹ bá wọn ṣe. Màá bá wọn ṣe. Kò sí wàhálà ìyá mi. Tó fáǹfààní ẹ̀yin tí ẹ mọ̀ wo fọ́nrán yìí tẹ́ ẹ̀ ní láǹfààní àti gbìyànjú àbí àti ṣe, torí pé kì í ṣe iṣẹ́ yìí làwọn náà fi ń jẹun. Oúnjẹ nìyá dán wò yìí ń ta ìyá àbèjì olóúnjẹ, ṣùgbọ́n ogún wọn ni tí bàbá wọn yọ̀ǹda fún wọn. Wọ́n ní bẹ́ẹ̀ bá láǹfààní àti ṣe, àbẹ́ẹ̀ ráyè àti ṣe, bẹ́ẹ̀ bá rán wa sí àwọn ṣetán láti bá yín ṣe, á sì bá yín fi ránṣẹ́. Ẹ ṣeun púpọ̀, ó dàbọ̀.